generally. Hey, kò sẹ́ni tẹ́mi rẹ̀ balẹ̀ kóhùn ò lè ní cancer o. Toro ti pọ̀jù. Kò tí ẹ fẹ́ bìbì kan yéèyàn. Ṣé mọ̀ pé irú àwọn ọ̀rọ̀ tèmi ń sọ níta gbangba yìí àtàwọn ẹlẹgbẹ́ mi tí wọ́n ń pè ní lecture lórí ọ̀rọ̀ health, gbogbo àwọn cases ńláńlá bíi HIV, bíi cancer, bíi hepatitis, àwọn cases ńlá nìyẹn o. Sóyè lupus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá à ń sọ níta gbangba yìí tó bẹ́ẹ̀ ń gbà kan o. Tó bá ti sọ pé mọ̀ nǹkan kan pa ẹ̀ minister of health tó wá gbé ọ. Wọ́n wá kó patient kalẹ̀ fún tọ́yá wá dán o. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ìjẹ́ mẹ́nìkan tó ń pè ní abalaka. Ààrẹ ni tó mọ̀. East state wo? East kọ́ Kogi state ní abalaka wà. Yes, ẹ kọ́ lẹ́bí àwọn ni. Where is he? Òun ló kọ́kọ́ discover vaccine fún HIV. Yes or no? He is the one to discover vaccine fún HIV. Ìní sọ jù bẹ́ẹ̀ lọ. Èmi ò bá nìkan pa pé kíní kan o. Ṣùgbọ́n òun dà lónìí. Ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ cancer. Ó ti dé ibi fún àwọn orthodox. Ẹ rí pa mo sọ ń Kaduna àbí kò síbi tá a ti fẹ́. Àwọn medical doctor sọ pé àfà in fact ipa ti pín o. Wàá gba kémù gbogbo ohun tó bá rí ọgbà at the end of the day. Yóò tó bá mẹ́nìkan nu family yóò make sure pé òun sọ léyìn di lẹ́ẹ̀lẹ̀ kẹ́ni yóò tó lọ. Ẹ gbà fíṣẹ́ bí láì dán o. Gbogbo ohun tẹ ní ò tán kálukú ó dá ó débi pé ẹ wo èmi ò lówó kan mọ́ o. Fún délé yẹ jẹ́ ká wà very very careful. Ká take a precaution lórí ọ̀rọ̀ sultan cancer. Kò tiẹ̀ sí ohun tí ò di cancer mọ́ báyìí. Nínú àwọn kan tó ga jù tí ń dáa jù lásìkò yìí ni ọ̀sà. Kí la fẹ́ ṣe? Orò pásà ti mú wọ̀. Kí la fẹ́ ṣe? Nínú àwọn kan tó dáa, má dúró de kó ṣẹlẹ̀ ó tó máa lóhun tí mo fẹ́ sọ yìí mo fọlọ́run bí ọ́ o. Tó bá ti di láàárọ̀ fi itọ́ kan ọwọ́ ẹ̀ báyìí, fi ọwọ́ ẹ̀ kan itọ́ ẹnu ẹ̀, kì í bọnú èso abẹ́tìsẹ̀ọ́dà, wọ̀n bóhun tó bá gbé jẹ́ kò mú mi gbóná sí. Wàláhì làzim mo máa ń destroy cancer cell. Ó rí pé mo sẹ́ wàláhì fẹ́. Allahu Akbar. Ìkejì, ewé gọ́fà, ewé ẹ̀ àti ewé star shop. And then àti turmeric gẹ́gẹ́gẹ́ ẹ̀ta turmeric ẹ ṣe é papọ̀ kódà ẹni tó bá ti ní ẹ jẹ́ kó mọ mu kíní yẹn excessively ẹ̀kejì ẹwájú ọmọ gbàwẹ̀ any cancer téèyàn bá ti rówó tí wàá fi ra àwọn oògùn táwa ní fún mo ní CP fún tó ṣiṣẹ́ bí mana wà ṣùgbọ́n náwó ni o 60,000 nílẹ̀ kan kò tún ní dára 152 lèèyàn mọ̀nà lẹ́kọ̀ọ̀kan ẹni tí èrò wọlé san. Tẹ bá ṣe kódà ẹni tó bá ti mú tẹ bá lè ṣe ewé gọ́và papọ̀ mọ́ ewé kíní mọ́ pé sọ́àṣọ àti tùmẹ́ríkì gangan atalẹ̀ pupa ó wà lọ́jà ẹ ṣe wọ́n papọ̀ ní tíṣe gidi kẹjẹ ni ó mọ mú excessively at least kó mọ mú ẹ̀kún kọ́ọ̀pù kan láàárọ̀ lọ́sàn-án lálẹ́ dáadáa tí kíní ẹ̀kọ́ máa ń ṣe experiment tó ti perform ni o kò ń ṣe torí health is wealth. Kò sọ fún àwọn yẹn nípa nǹkan tó mọ̀ pé òṣìṣẹ́ nǹkan yẹn wọ́n gbára lé ó fà wọ́n léwu lọ́wọ́ ni o. Ó dáa jù kéèyàn máa mú ní gbígbóná. Iṣẹ́ tí kíní ẹ̀kọ́ máa ń ṣe ni kọ́kọ́ stop cancer yẹn náà. Tó bá jẹ́ pé stage 3 lọ́wọ́ wàláì pẹ̀lú ògbọ́ ọlọ́run kò ní kò mẹ́. Tí ọba tí rògùn tó kápẹ́ kò ní kọjá àbí tó dó yẹn. Pé yóò tún mọ bá nǹkan míì jẹ́ no. So wá rí àwẹ̀ tí mo ní kéèyàn máa gbà ìmù tó bá rọrùn jójúmọ́ kéèyàn máa gbà wẹ̀. Apá ó tètè ká. Torí pé àdámọ́tọ́ náà bá dámọ́ ara wa ni pé tí ò bá ti rí energy mọ̀ tí ò róúnjẹ mọ́ ìmọ̀ ń kọ̀nfàtì gbogbo fat tó wà lára wa yóò máa jẹ́ àti bad fat àti fat yóò jẹ́ ni. Over the night one the best drugs so far tí wọ́n fẹ́ discover fún cancer òun náà ni àwẹ̀ ọdún mẹ́rin.
bẹ́ẹ̀ mo sọ fún yín ó wà lórí net lójoojúmọ́ wọ́n ní kẹ́niyàn máa lo ẹni oògùn after